Tanímọ̀lá ló gbé mi débí toró ní lọ́jọ́ ìbí ẹ̀. Ìgbà tọ́lá ń ṣílé wá kọlẹ̀kùn Àjànàkú Akéwì kokoko. Ó ní bàbá Dámifẹ́ o, ọjọ́ 10 nínú oṣù kejìlá lọ́jọ́ tàbúrò òun ṣayẹyẹ ọjọ́ t'Adániwáyé ọba dá tó ti ń lọ. Mo ní kò séwu pé bàbá Dámifẹ́ máa tẹ̀lẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ gbìgbìgbì lórí agbóhùnsáfẹ́fẹ́, èmi l'Àjànàkú Akéwì tó ń pariwo. Bó o bá mọ̀ mí, a jẹ́ pé o kì í gbétò ìwúyẹ́. Akéwì Fásunlé Mákindé ló wá kí ẹ kó kú oríire. Bàbá Dámifẹ́ kì í rìnrìn ìwọ̀sí. Ibi ẹ bá ti rí bàbá Dámifẹ́ olóríire ni. Ibi a bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀, omele tòun dùrù. Bàbá o, ohun tí wọ́n ń ṣe níbẹ̀ ti kúrò ní bòńkẹ́lẹ́. Sọ sí mi kí n hàn, ṣé bí okò tí ń bẹ lọ́wọ́ Ṣàngó ni? Ẹ̀yìn Àjànàkú ṣe bóun ṣáálà ń lọ̀dá. Bàbá ńlá fún bàbá ẹni tó fẹ́ fagadayọ lójú erin lèmi ò tí mọ̀. Bàbá Dámifẹ́ dé. Àjànàkú Akéwì nínú ayé. Pàràkò yìí ni mí akọ́rọ̀ síkùn bí àgbà. Wọ́n wá ṣèwádìí bàbá Dámifẹ́ títí tí wọ́n ní oyè kọ́rọ̀ síkùn bí àgbà mọ́. Wọ́n ní ohun tó bá ń bẹ níbẹ̀ ní kájọ bára wa sọ. Lónìí ọ̀rọ̀ máa jábọ́ kí gbogbo wa yá wa létí inú kájọ jẹ̀gbádùn ara wa. Ibo ni Támọ̀lá ń gbà? Òun ló lọ́jọ́ òní, ẹ jẹ́ kó máa bọ̀ níyẹ̀wò. Ó kú ọdún o. Ọmọ bàbá mi ayé mojúbà akọni tó ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba níjọ́sí. Màmá Bíbù ń kọ́ aya dúdú. Nílé kún lólókùúta bó o bá ti rí Àjànàkú Akéwì báyìí lálejò. Ilé wọn la gbé kó tó di pa kúrò níbẹ̀. Ibẹ̀ kọ́ là ń lọ ọmọ kan yà síbẹ̀. Tanímọ̀lá o, Ayọ̀ọ́lá. Ìbá ṣe pé bàbá Olúgbọ́n ìbá kú lọ́jọ́ sí. Bàbá o, àbá pé ikú jàre ọ̀rẹ́. Ìbá ṣe pé bàbá rẹ̀ ṣàìbá lọ sájú ilé ọ̀run lọ́jọ́ sí. Àbá tún pé ikú jàre ọ̀rẹ́. Ọjọ́ ńlá lọ́jọ́ tí kú wọlé mú bàbá Tanímọ̀lá lọ. Akọni àgbà awo tó ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba níjọ́sí. Awo Adégbóyèga ọmọ ìyá olóbì. Mọ̀rúfọ́ ọmọ ọ̀dàgbà ni mò ń dọ́gbọ́n kì lọ́gọ̀ọ̀gàn ọbẹ̀ yẹn. Ṣé ayé mojúbà wá kéré nínú ayé ni? Ohun tó bá ti mú táyé mojúbà ò kéré nínú ayé. Ó wá gbé kinní ọ̀hún. Ọká bímọ, kí ló bí bàbá? Ọká bóró. Bàbá ayé mojúbà bímọ, ó bá lálùbáríkà ọmọ. Ó wá pọ kinní ọ̀hún sínú Tanímọ̀lá, ó ní kó máa fi jẹun. Ní ti owó níní, Adániwáyé ti kẹ́ ẹ. Gbogbo ohun tí wọ́n ń ṣe nílé ayé ní dáadáa ló ti ń bá wọn ṣe. Ẹ rojú ẹ̀ bó ṣe ń dán. Àfi bí ẹni ń fìpara ìlú òyìnbó ojú lágbára Olúdáyé òun kọ̀jọ̀gbọ̀n. Ó dá ọ̀rọ̀ òun tí ẹ fẹ́ ṣe bí ẹni gùn mí. Ẹ jẹ́ ń kọ́kọ́ rìn ní gàjí kí n bá délé àwọn bàbá tó bí i lọ́mọ. Wọ́n gbé mi débẹ̀. Wọ́n gbé mi débi tó ti ṣẹ̀wá. Ṣé kí n máa wí lọ sọ́nà fún mi ò ní á? Ọlọ́mọ wọn lérùn wọn ni. Ìlú Òyìnbó ó wá jìnà. Débi pé ẹ máa ń ní lára. Adániwáyé ti ṣe dáadáa lé tẹkiní ọ̀hún látorí aago sórí ara wọn. Àmọ́ tó ló di ti bí náà bá ń bẹ nílé, bàbá Dámifẹ́ ń gbarú ẹ̀ kì í ṣe wọ̀. Wọ́n wí fún mi pọ́mọ wọn lérùn wọn ni bàbá tó bí ẹ lọ́mọ. Jẹ́ ń yà síbẹ̀ ní fẹ́rẹ́fẹ́ o. Nílé bàbá yán Tanímọ̀lá o. Ṣé o ti ṣe tán? Ṣé kí n máa wí lọ? Ó dáa kí n tó wí jẹ́ n kọ́kọ́ na fáńlá kan lé ẹ lọ́wọ́ tẹ́wọ́ àdúrà yìí síwájú. Sọ pé ìwọ̀nrán olókùn òkan ti líle. Ẹ̀kú Ìjẹ̀bú òkan tòun ríran. Adífáfórí ọmọ fàkàrà pinlẹ̀ ọ̀rọ̀. Wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe. Nínú ẹni máa jẹ́ èèyàn láyé, àkàrà orí ẹ ti ka ẹ̀ mọ́ wọn. Nínú ẹni máa ṣọjọ́ bí òní láyé, àkàrà orí ẹ ó ti ka ẹ̀ mọ́ wọn. Nílé bàbá tó bí ọlọ́mọ ibẹ̀ ẹ la fẹ́ yà sí lẹ́rù wọn lẹ́gbàá lé. Bàbá tí yín lọmọ olówó tí ń tan náà sàn. Bí bàbá yín ò bá tanná, olòṣì àdúgbò gbọdọ̀ tọ́ tiwọn. Tí wọ́n fẹ́ forí tó ni ọmọ dúró gbangba bọ́lọ́pàá rojọ́ ni bàbá ìwọ. Bó bá fún mi ní 1 million níbí tiẹ̀ tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Mo ti wọ bí mo mọ ohun tí mo ń sọ bàbá. Ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé kinní ọ̀hún jáde. Owó tó kọ́kọ́ gbé jáde mo mọ̀ pé owó mi kọ́ ó fi ṣe pìyàmbù ni. Torí mo mọ ohun tí mo máa mú kúrò níbí. Ọláńṣílé tí n bá ti ń sùn kó máa jí mi lójú oorun. Mo lẹ́yìn lọmọ olówó tan náà sàn. Bàbá yín ní kọ́ tan náà sàn kó tó di pé ran olòṣì wá tan tiẹ̀. Wọ́n tiẹ̀ máa wá ń sọ kinní kan nílé bàbá yán lẹ́yìn lọmọ bá lébùrẹ́wà ó ṣòfin ẹ̀rí rírí. Ẹni máa rẹ́rìn àfi kó já sí gbangba. Ìwádìí ìjìnlẹ̀ t'Àjànàkú Akéwì nínú ayé ṣe ó jẹ́ mọ̀ wípé ẹni bá rẹwà
náà ń dọ́gbọ́n pa ọ̀rọ̀ ọ̀hún lówe fún ṣé ẹ wá ti rí i kójú ẹ̀ kúkú rẹwà ṣé lèyí burẹ́wà ta ló máa wá ṣòfin ẹ̀mí rírí fún un ṣé ẹ rí bó ṣe ráǹsì aṣọ yẹ òun fàyà máa gbọ́ o ẹ̀yin lọmọ oníyan kókò tó dùn jẹ̀gbẹ́ ṣu lọ ará ayé òkùnkùn ní sọ́pà ẹ̀yin lọmọ olóṣọ́ ìméjì takọtabo lórí ara wọn nílé bàbá yín ẹ̀yin lọmọ olókè kan àdúró bọ ọmọ olókè kan àbẹ̀rẹ̀ bọ ọmọ ẹ̀gbá ìgbà gbogbo agbójó lọ́wọ́ ogun ọmọ abatabútú ọlọ́rọ̀ bàbá tiẹ̀ lọ́mọ ajífọwọ́ àlejò bẹnu nílé bàbá yín àwọn gbọ́n ó pọ̀mọ tiẹ̀ sábẹ́ ọdán adìyẹ gbọ́n ó fìyẹ́ bo tiẹ̀ mọ́lẹ̀ bàbá tí ń gbọ́n ọkọ̀mọ tí wọ́n sábẹ́ olúmọ ọmọ ọlọ́jọ́ ìbí sọ pé pọ̀ kọ́jà ni wáyé dá ẹ sí bó ṣọjọ́ òní láyé sọ pé pọ̀ nílé bàbá yín ẹ̀yin lọ́mọ ọ̀sán là ń ṣòótọ́ òru là ń ṣèkà èèyàn tó bá ṣèkà lọ́sàn-án irú wọn ò ní farare lọ lábẹ́ olúmọ níbí kò sí ohun tí wọ́n ń ṣe ní mẹ́kà tí bàbá tó bí ẹ bàbá mi ayé mojúbà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ kò sí ohun tí wọ́n ń ṣe ní mẹ́kà tí bàbá yín kì í ṣe lẹ́gbàá lé wọ́n ń gàràfà ní mẹ́kà àáfà bàbá tí wọ́n ń gbolúmọ lẹ́gbàá lé àbíṣán ti gbé e lọ ni nílé bàbá yín o mo ní nílùú mẹ́kà wọ́n momi sẹ̀mísẹ́mì bàbá tí yín malagbalúgbó odò ògùn lẹ́gbàá lé alagbalúgbó odò ògùn òun lẹ mu títí tí tó fi ṣoríire ìjọ tí ń múṣẹ́ nínú ẹ rí ìjọ tọmọ tó bí tí ń múṣẹ́ nínú rí àyàfà o ọ̀rọ̀ wọn àgbà kan balẹ̀ ṣó gbọ́ ohun tó sọ ọ ní bọtí igbá kan fún mi bùkàn kò mí kó bùkàn kóra ẹ adíbá fún pàràkò yìí akọ́rọ̀ síkù bí àgbà wọ́n ní ó má kọ́rọ̀ síkù mọ́ pé ohun tó bá ń bẹ níbẹ̀ ní kájọ sọ síta ewúrẹ́ lé tanímọ̀lá èmi ṣèbà àgùntàn lé tanímọ̀lá èmi ṣèbà ẹ̀yin òòṣà tẹ́ ń bá tanímọ̀lá sùn jí nínú ilé àjànàkú akéwì ṣèbà àgbà ẹni tó ti kọ́kọ́ kéwì ládùúgbò tá a wà yìí kó tó kanrú wa àjànàkú akéwì ṣèbà gbogbo abonú ilé pátápátá ẹjọ́ ojú mi ṣe ẹ dákun torí olúwa wọ́n ti ní máa wí fún yín pé kọ́kọ́rọ́ tá a máa fi tó wọn wà ẹnì kan tí ì da ẹ dákun kọ́kọ́rọ́ tẹ́ ẹ lè fi tàjànàkú akéwì lóhùn ẹ dákun ẹ bá mi ṣe lẹ́nu kọdọrọ ẹ jẹ́ kí gbogbo ohun tá a fẹ́ ṣe lónìí ẹ jẹ́ kó ju wàá ṣe lọ́mọdé lágbà nínú ilé tanímọ̀lá babadami fẹ́ ṣèbà àwọn àfáà kan bẹ nínú ilé tádániwáyé fòye ayéyé babadami fẹ́ kí gbogbo ajuni lọ lónìí mo lọ́rọ̀ máa jábọ́ bá mi náwó àtiwájú o tanímọ̀lá ṣó o fààyè gbà mí àwọn kan máa pè mí lájànàkú adífákẹ́wì bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wá jànàkú yìí alàgbà ni mí nínú ìjọ àmọ́ ohun tádániwáyé bá fi rán yàn a máa pani bí ọtí bọ́rọ̀ mi bá fẹ́ ṣe é ní kàyéfì níbí lọ́jọ́ òní ẹ bá mi parí òwe yìí bàbá ọmọdé tó bá mì kú àgbà ń kọ́ àáfà ó ṣe bí ẹni lọ́tí rí bọ́mọdé bá mì kú àgbà bọ́rọ̀ àgbà bá ń bọ́ lẹ́nu ẹ̀ kò yẹ kó ṣe é ní kàyéfì òkú àgbà làjànàkú akéwì nínú ayé mi bí n bá ti wá ń sọ̀rọ̀ àgbà ẹ máa bá mi fọkàn bọ́rọ̀ tèmi lọ ni bá mi náwó àdúrà yìí síwájú o sọ pé yangi ilé abojúkubú adífábóde ó ń bọwọ́ kan fáwàsá wọn ni ó kára ńlẹ̀ ẹbọ ni kó ṣe òde màràsà ó dijó òde màràsà ó dayọ̀ sọpọ̀rọ̀ tèmi máa já síjó tanímọ̀lá ọ̀rọ̀ ẹ máa já síre ọ̀rọ̀ ẹ máa já sáyọ̀ àyàfá o ṣó o gbọ́ ohun tó rọ̀ wọn àgbà kan sọ bẹ́ẹ̀ bá délé olóríire ilé ifá tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá ya bọ́mọ̀ ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé iṣẹ́ ọ̀hún yé dáadáa ni àjànàkú akéwì nínú ayé ò sọnù mo wà lórí ilé oríkì bàbá tiẹ̀ ẹja máa mú un lọ́kọ̀ òjọ̀ kan a máa jánu ara wọn àyàfá o sọ pé ṣókótó ni wọ́n ti ń pinlẹ̀ àràn tó bá dàgbà tán agbègbè odó àgbàgbà ọlọ adífá bá kẹsàn tí ń ṣe baálẹ̀ ọjà ó ń bọwọ́ kàn fò lórí ìrì aya wọn ni ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe akẹsàn ń dádé aya rẹ̀ ń dájà olórí ìrì aya kàṣà ìdájà ire tanímọ̀lá lọ sọ́jà ó mọ ohun tó dá a wálé lágbára lọ́wọ́ olúdáyé ayé ò ní ṣí ẹ kúrò lọ́ọ̀dẹ tiẹ̀ ibi tó ti ń sanra tó ti ń dán láwọ̀ rè ibi tó ti ń tuntun tẹ́rìn ti ń pa ẹ́ tó ti ń bọ́ lẹ́nu ẹ náà rè káyé bá wá lọ kóra jọ tó fẹ́ lé ẹ kúrò níbẹ̀ onítọ̀hún á kànjọ̀gbọ̀n tanímọ̀lágo ò jẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ pé ó rántí ọ̀rọ̀ wọn àgbà kan tó sọ pé iṣu dùn ún jẹpo epo dùn ún jẹṣu ìkẹ̀tẹ̀ dùn ún jẹ̀fọ́
obìnrin dùn bá sùn jọkùnrin lọ bọ́kùnrin bá ń bọ́kùnrin ẹgbẹ́ ẹ̀sùn bí kókó bí ìkúùkù bí ikú ní máa ń ṣe wọ́n bóbìnrin bá ń bóbìnrin ẹgbẹ́ ẹ̀sùn bí ikú bí wàhálà bí àrùn ní máa ń ṣe wọ́n. Mo ti wí fún yín kókó àgbà ni mo lù bọ́rọ̀ mi bá ń jábọ́ tó bá ń ṣe bí ọ̀rọ̀ àgbà ẹ má ṣe jẹ́ kó ṣe yín ní kàyéfì. Mo sọ fún yín pé pàràkò yá agbọ́rọ̀ síkùn bí àgbà ìgbà tó ń ṣèwádìí ẹ̀ títí tí náà fi fún mi pé kí n máa dájànà kú akéwì nínú ayé akéwì ìgbàlà nínú ìjọ lágbára Olúdáyé Tanímọ̀lá ò ní tètè kù. Ọláńṣílé rán mi sí ẹ ó ní n jíṣẹ́ kan fún ẹ ìgbà tí mo wá ṣèṣirò lórí iṣẹ́ òun ṣe mọ̀ bí tí mo bá já sí náwó àdúrà yìí síwájú. Tanímọ̀lá ò sọ pé mo sápamọ́ títí ìṣẹ̀dá mi ò sápamọ́ mo pẹ́ kọ̀kọ̀ títí ìṣẹ̀dá mi ò pẹ́ kọ̀kọ̀. Adífáfẹ́rin tó lòun fẹ́ jọba gbogbo ẹranko nínú igbó wọ́n ní ó gbóru ẹbọ kó rúbọ erin rúbọ erin jọba gbogbo ẹranko nínú igbó erin rúbọ erin jọba gbogbo ẹranko nínú igbó. Adífá fún àgbámùréré tó lòun fẹ́ yọ̀wó lórí ṣanranṣan wọ́n ní kó rúbọ àgbámùréré rúbọ ó yọ̀wó lórí ṣanranṣan. Adífá fún àpèrè tó lòun fẹ́ jọba lórí ọba wọ́n ní kó rúbọ àpèrè ń jọba lórí ọba. Adífá fún ìtẹ́ tó sọ pé òun fẹ́ jọba lórí adé wọ́n ní ó rúbọ ìtẹ́ rúbọ ó ń jọba lórí adé. Adífá fọ́ba tó lòun fẹ́ jọba lórí adé wọ́n ní kọ́ba ó rúbọ ọba rúbọ lọ́ba ṣe ń dádé sórí. Àwa dífá fún àtẹ́lẹ̀ ọwọ́ tó lòun fẹ́ máa gbádé lọ sórí àtẹ́lẹ̀ ọwọ́ rúbọ àtẹ́lẹ̀ ọwọ́ ń gbádé lọ sórí. Tanímọ̀lá ò àtẹ́lẹ̀ ọwọ́ ẹ síwájú àtẹ́lẹ̀ ọwọ́ ẹnu la fi ń gbáre àtẹ́lẹ̀ ọwọ́ ẹ ló máa fi gbáre owó wàá fà àtẹ́lẹ̀ ọwọ́ ẹ gbáre ọmọ ò ní sọ́kú ò ní yàn ìjẹ́ ayé ò ní gbé ẹ lọ ó ti ń bá wọn náwó nílé ayé ò ní nájú mọ́ ibi tẹ́gbẹ́ ti ń ga ò ní wọlé ò ní tètè kú o ìfá ayé ò ní mú ẹ àṣàṣì ayé ò ní ràn ẹ́ bọ́láró bá rẹ ró àrẹwó ẹ̀ mọ́ ni. Mo bí o a kì í gbàgbàdo ní tútù gbàgbàdo ò bá gbẹ ẹnìkan kì í gbìn ayé ò ní gbé ẹ gbìn ní kíákíá mo fẹ́ kó o ṣàmì ẹ̀ ó ní tètè kú lágbára Olúdáyé ìdí ayé ò ní gbé ẹ lọ fún ara fítàbà ni ó para rẹ̀ lẹ̀kún fún ara bínú ẹni ni ó kọ ara ìjọ̀gbọ̀n lórí ọ̀rọ̀ tiẹ̀. Tanímọ̀lá ò Ayọ̀ọ́lá ọmọ ayé mojúbà àjànàkú akéwì ló bá ẹ lálejò mo níwọ lọmọ Ẹ̀gbá ìgbà gbogbo agbójo lọ́wọ́ ogun. Ó dáa ká tó máa lọ Ọláńṣílé ńkọ́ ṣó ń bẹ nílé àbò lọ sóde pátápátá léegun wọṣọ ikú ò ní já ọmọ ìgbà lọ́wọ́ yín ní kọ́yákíá mo fẹ́ kó o gbé tó àdúrà mi dáadáa ẹ máa gbélé ayé pẹ́pẹ́pẹ́ o ohun tó fi ń ṣàbúrò lórí yín tẹ́ ẹ fi ń ṣẹ̀gbọ́n fún ayé ò ní gbà yẹn lọ́wọ́ tẹ̀yìn ẹ ṣàmì ẹ̀. Ẹgbẹ́ mi lọ́mọ Olúmọ o àwa lọ́mọ Olúmọ ọmọ Ẹ̀gbá ẹ̀wò yàyà àwa lọ́mọ Olúmọ ẹ sọ sókè àwa lọ́mọ Olúmọ àwa lọ́mọ Olúmọ ọmọ Ẹ̀gbá ẹ̀wò yàyà àwa lọ́mọ Olúmọ. Ẹ wí pé Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ibẹ̀ la gbé bí wá sí o ibẹ̀ la gbé káwa dàgbà o ibẹ̀ ò ní níta. Àwa ó máa yọ̀ lórí Olúmọ àwa ó ṣògo ìbílẹ̀ kan wà wípé ìlú olókè bí o lọ́mọ Ẹ̀gbá ẹgbẹ́ rí ọ̀rọ̀ rẹ̀. Ẹ bá mi kí màmá wa Bọ́sẹ̀dé màmá o ikú ayé ò ní pa yín ẹ ní tètè kú. Màmá o ẹ jẹ́ n sáré lẹ́sẹ̀ bíbélì kan fún yín ìwé Àìsáyà orí 60 ẹsẹ̀ kìíní ó ní pé dìde tàn ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ̀ dé ògo Olúwa sì yọ láyé ẹ ògo Olúwa tó yọ láyé yìí kò ní wọ́ọ̀kùn màmá ẹ ní gbọ́mọgbìn ìjẹ ayé ò ní gbé yín lọ ẹ ní ṣàìsàn ara pápá ṣe bóun ṣálà ń bẹ́fọ̀n lágbára lọ́wọ́ Olúdáyé òjòjò òní ṣòwò kó má lè nàjà tiẹ̀ kòkòkò lára ọ̀tá ń le ara yẹn á lè sówó lè sọ́mọ lè ṣàìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ gbogbo èwe tí ń bẹ nínú ilé yìí pátápátá a ò ní gbé yín gbìn láàyè gbogbo ẹ̀yàn olóríire tẹ́ ẹ wá bá Tanímọ̀lá ṣayẹyẹ ẹ jẹ́ n kọ́kọ́ káwọn àfà lágbára lọ́wọ́ Olúdáyé gbogbo yín ìgbà tẹ́ fi mú kọ òní fọ́ o ẹ̀yin àfà ìgbà tẹ́ fi ń gàn pẹ́ òní já ìgbà tí bàbá yín kájẹ lóko kò ní ṣàìso ayé ò ní sáré gba Tanímọ̀lá lọ́wọ́ gbogbo yín ẹ ṣàmì ẹ̀ ohun tó fi ń pa yín lẹ́rìn tẹ́yìn náà fi ń múnú ẹ̀dùn
ayé ò ní já yẹn gbà lọ́wọ́ ẹ̀yin, ìjì ayé ò ní gbé yín lọ, ẹ ò ní kàgbákò. Ọláńsílẹ̀ ó ti mọ̀ ọ́ ṣe, àìmọ́ṣe mọ́ kò ní dé bá ẹ, o ò ní kàgbákò. Ẹ bá mi káfà, àwọn náà fún mi lólódindin, Nnamdi Azikiwe náà gbélé mi lọ́wọ́, lágbára lọ́wọ́ Olúdáyé, owó ò ní tán lọ́wọ́ yín, ẹ ṣàmì dáadáa. Ọláńsílẹ̀ mo sọ pé adániwáyé tó pa Tanímọ̀lá mọ́ fún yín kò ní tètè jagbà lọ́wọ́ yín o. Sọ pé àlàáfíà láúláúláú, adífá fún labalábá, labalábá ń lọ́gbọ́n mọ́ ọ̀nàdé olúwẹ̀rí, wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó ṣe. Labalábá lòun ti ṣe bó àlàáfíà láúláúláú, àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé ẹ ṣàmì ẹ̀. Ọláńsílẹ̀ kí n tó máa lọ jẹ́ kí n sọ fún ọlọ́jọ́ ìbí pé o ò ní wíìkì, o ò ní síìkì, o ò ní síláàpù, o ò ní bẹ́ǹdì, o ò ní nọ́ọ̀kì, o ò ní rẹ́pò bí táyà mọ́tò, àwọn ló máa dá o ò ní dáràn, o ò ní tẹ, o ò ní jò, o ò ní tírín, òkun ayé ò ní bà ẹ́, o ò ní tètè kù. Owólabí o, mo mọ̀ bí ẹni mọ owó. Òun ló mú mi débi. Owólabí, ṣé lórí àgbo ló fẹ́ tẹ̀ àbò fẹ́ kó fún mi lórí? Owólabí, lásán láyé ń gbógun lórí ẹ̀. Bá mi nawọ́ ẹ síwájú, sọ pé ìkẹ̀tẹ̀ kan, sọ pé Èkìtì kan, Ìrẹ̀lẹ̀ kan, Èkìtì kan, Ìrẹ̀lẹ̀ kan, dífá fálàǹtakùn, ó lọ́ra yé mi lẹ́rú. Bí mo bá dúró èrè mi kàṣà ìgbà, bí mo bá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ èrè mi kàṣà ìgbà. Àbìdí Olúṣẹ̀yẹ ló bá wọn bọ́ ká, Àbìdí Olúṣẹ̀yẹ ló bá wọn béèrè, Àbìdí Olúṣẹ̀yẹ ló bá wọn bí yéǹtéré. Ìyá ọ̀ká kú, ọmọ ẹ̀ jogún oró, ìyá èrè kú, ọmọ ẹ̀ jogún ọ̀pá. Ìyéǹtéré ẹ̀ làbá mi àgbọn mi rè gùn. Ó ní tóun kò bá kú, ó ní tóun kò bá rùn, ó lóun á bá wọn tẹnu bọlẹ̀, òun á ké sọsọ fún wọn nílé alára. Ó ní tóun kò bá kú, tóun kò bá rùn, ó lóun á tẹnu bọlẹ̀, òun á ké sọsọ fún wọn nílé ajérò. Ó sọ fún onílá, onílá sogún, ó sọ fún ìrókò, ìrókò sọgbọ̀n, yáyá ìyẹn sàádọ́ta. Wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe. Máa sọ pé àbàdí òde ò yeye kò. Èyí tá a wílé ní kò wá ṣàìṣẹ́ mọ́ ẹ lára, ó máa bá wọn lówó, wà á jẹ́yàn láyé. Wo bí o, gbogbo ẹni fẹ́ fi kú lọ ẹ́, adániwáyé á jẹ́ ẹgbà lọ́wọ́ àwọn. Tún nawọ́ síwájú, sọ pé òrèǹbèrèǹbèrèǹbètè. Adífá fún pounds tí ń sọmọ lójú Haúsá, òrèǹbèrèǹbèrèǹbètè. Adífá fún náírà tí ń sọmọ lójú Yorùbá, òrèǹbèrèǹbèrèǹbètè. Adífá fún dọ́là tí ń sọmọ lójú òyìnbó, wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe. Sọ pé Ifá má jẹ́ kí náírà, dọ́là, fáǹsì kó jọba lórí mi. Èmi ni kí n jọba lórí wọn, kí n rí wọn rán níṣẹ́, kí n rí wọn pè rán ní nǹkan gidi. Ó máa jẹ́yàn láyé, o ò ní tètè kù, lágbára adániwáyé. Èyí á wí fún ẹ àrọ̀ mọ́. Àjànàkú akéwì sọ yìí náà, bàbá dá mi fẹ́ńfẹ́ máa lọ sílé bàbá ẹ̀, akómọ yín yá o. Ọ lè fẹ́ bi yín pé ta ló ń kọrin ewì látẹ̀kan. Tanímọ̀lá o, èmi làjànàkú akéwì nínú ayé, akéwì ìgbàlà nínú ìjọ, akómọyín yá o. Èmi lọmọ wọn níjẹmọ̀ akómọyín, ará Ìtàké, ọmọ olóbùrò, ọmọ ìtètèdé òní bùdó èèyàn tó dé lẹ́yìn ẹ̀ lóní gbàgede. Bàbá tèmi lọmọ òní màmá pẹ́, ọ̀la máa mọ kòkò. Ní kì í jẹ́ kọ́mọdé ìjẹmọ̀ òyọ̀lẹ. Àwa lọmọ òjì ní kùtùkùtù mẹ́ran tútù lọ́bẹ̀ pajẹ. Nílé bàbá tó bí mi lọ́mọ ọjọ́ abájà ò jẹun. Ọjọ́ tá a bá jẹun kò síjà, bàbá mi ló nílẹ̀. Àwa lọmọ àríkè jídé, àwa lọmọ àríkè yọ bí gbọ̀ngàn. Bàbá mi lọmọ súnkẹ́ bí ẹni súnmọ́. Nǹkan ò ní ṣe é, kò ní ṣẹ̀mí gbogbo wa pátá kájọ ríre ṣe, ẹjẹ́ àjọ ṣàmì ẹ̀. Happy birthday, brother. God bless you.